ọmọ amú Fúlàní bọ̀sùn Òṣogbo á fi ìyàn ra ìrà ìbodò ọba. Ogun 145 ẹni bàbá jà kí wọ́n tó jáde láyé. Láànílẹ̀ sọdẹ lọ sí ìlú Àjàgbà ní etí Ìlọrin. Ibẹ̀ ló ti pàdé ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Oyèníhún ọmọ Àràgbérí. So ó fi sáyà kò tọ́jọ́ kò tóṣù ó fẹ́rakù ó lóyún. Ìgbà tí ó bímọ tán wọ́n pè kú ewu gbogbo wọn sọ lọ́jọ́jọ́ rẹ̀ níwájú dáhùn pé bàbá ọdẹ tá a rí láìpẹ́ yìí ńkọ́ ọkọ yín ọ̀nì àbábá ti rìn lọ bàbá ti rìn lọ ní oko. Ṣé wọ́n sì ti sọ yí pé nígbà tí wọ́n dá Kọ̀sẹ̀jáyé rẹ̀ pé alágbára ọmọ ní ìlú màkàrin ṣùgbọ́n ọkọ tí wọ́n bá kọ́kọ́ pè tọ́jọ́ mọ́tẹ́yàn ènìyàn ọmọ jẹ́. Ìgbà tí wọ́n béèrè lọ rẹ̀ pé níbo ni bàbá lọ tó ní àbábá ti rìn lọ wọ́n bá ti ń pọmọ lọ́dẹ̀ lọ kí Lánílẹ̀ ò tó dé. Lánílẹ̀ bá dáhùn yìí pé bàbá mi Ìgè Àdùbí ọdẹ ni èmi Lánílẹ̀ ọdẹ ni mí ẹ tó wá sọ mọ́ mi lọ́dẹ̀ lọ àjẹpẹ́ ọdẹ yìí mi kánú ni wọ́n fi ń pe bàbá ní ọdẹ yìí mi ká ọdẹ rìn lọ. Kì í ṣe pé bàbá rìn lọ kọ̀ wálé mọ́ inú ọkọ̀ yẹn ni ọdẹ yìí mi ká ọdẹ rìn lọ ló ti jáde. Ọdẹ ń lọ di ọmọ ọdún 15 ni Àjà gbé lọ. Nígbà tájà gbé lọ ó lò 90 days 90 ọjọ́ kájà tó dá padà. Ìgbà tájà máa dá padà ó dá padà pẹ̀lú ọ̀pá ọwọ́ rẹ̀ ẹyẹ léjìká rẹ̀ àti àpò àbúrà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Inú àpò àbúrà ọ̀sán nǹkan bẹ́ẹ̀ nú ẹ̀ àwọn nǹkan tí ń salátọ̀nà bí ọdẹ ń lọ sí ń ṣẹ́gun ní gbogbo ogun tí ń jànú. Gbogbo ìgbà tí ọdẹ ń lọ wà ní Ìlọrin àwọn Fúlàní ò rí Ìlọrin gbà ṣùgbọ́n gbà tí bàbá kúrò ní Ìlọrin tó lọ sí Olúpọ̀nà. Ìgbà tó dé Olúpọ̀nà wọ́n fi jẹ olóòdè Olúpọ̀nà pé èèyàn lálẹ́ tó dé yìí o ẹ̀jẹ̀ àfijọ́ olóòdè wọ́n fi bàbá jẹ olóòdè Olúpọ̀nà. Sẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé ara jagunjagun ìbalẹ̀ bàbá kú ń bẹ̀ wọ́n lọ lé ràn láti ràn wọ́n lọ ilé Ògbó. Ibẹ̀ ni wọ́n ti gbọ́ wípé Ìbàdàn tú pé wọ́n kí babaláwo dífá pé bó ní Ìbàdàn ó sì kún. Babaláwo gbé fásánlẹ̀ ó gbé fájanlẹ̀ Ifá sọ wọn ó ní apẹ̀rẹ̀ èkuru 7 apẹ̀rẹ̀ ìsàn 7 odidi ẹni 7 ni wọ́n ìbọ̀ Ìbàdàn tí Ìbàdàn ó fi kún. Wọ́n ti rí apẹ̀rẹ̀ èkuru 7 wọ́n rí apẹ̀rẹ̀ ìsàn 7 ó kọ odidi ẹni 7. Balógun ọdẹ yẹn kọ́ ọdẹ lọ bàbá mi ń ló kó ọmọ bíbí inú rẹ̀ bẹ́ fàálẹ̀ ìyàwó rẹ̀ tó lóyún nú òfìsì keje. Wọ́n dú wọn wọ́n fi gbàgbé ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi fọ́ èkuru àti ìsàn wọn wá ní kí wọ́n fọ́n pé ibi tí èèrà bá fẹnu gbé èkuru dé ibẹ̀ ní Ìbàdàn fẹ̀ dé. Wọ́n ṣe bẹ́ẹ̀ ṣé Ìbàdàn ti fẹ̀ parí lónìí. Ìbàdàn fẹ̀ parí. So ogun 145 ní gbogbo ogun tí bàbá jà ṣùgbọ́n ogun mọ́ni gbàgbé tí gbogbo wa fi lè máa rántí rẹ̀ ní ogun Òṣogbo. Ogun Fúlàní Òṣogbo tó bá kù bí kìlómítà 2 tí ó dojú ogun títí ń lọ jagun ẹyẹ léjìká ọdẹ lódò ẹyẹ léjìká rẹ̀ ń fò lọ yóò lọ wo gbójú ogun yóò kàyé wọn bó bá jẹ́ pé èèyàn 100 ló wà ńbẹ̀ yóò sọ fọ́dẹ Yínká torí ẹyẹ lé ń gbọ́n tọ́dẹ̀ lọ sọ ọdẹ lọ sì ń gbọ́n tẹ́yẹ lé ń sọ yóò sọ fún yín pé àwọn èèyàn 100 ń lọ bá jago yóò mú ọ̀pá ọwọ́ rẹ̀ yóò pe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan sí yóò fi nalẹ̀ irun mọ́lẹ̀ bíi 500 yóò dìde sẹ́nìkan lè dé èèyàn 5 mú àwọn aṣẹ́ tí ọ̀pá yẹn ń ṣe nù. So níjọ́ tí wọ́n ṣẹ́gun àwọn Fúlàní l'Óṣogbo yìí ọdẹ ńlọ ti mú májèlé gẹ́gẹ́ bí ọ̀sán ìṣèwí ó ti dà sọ́wọ́ ẹyẹ lè ti fẹnu gbé ó ti lọ tú sínú odò òbúlẹ̀ táwọn Fúlàní yẹn mú. Àwọn Fúlàní jẹ ń tán kí wọ́n mú mi wọ́n bọ́ sójú ogun bí wọ́n ṣe mú mi ní yí kwaná àwọn tó kù ẹni bàbá fi bọ odò ní wọ́n fi máa kí ọdẹ ńlọ ní ọ̀fàfà gbọ̀ngbòrò bàbíbú àríbámọ̀wé àríbámọ̀rò fẹ́ nìkan ọ̀tá kókó bá méjì aṣọ ọmọ amú Fúlàní bọ̀sùn Òṣogbo á fi ìyàn ra ìrà ìbodò ọba. Ogun 145 ẹni bàbá jà
kí wọ́n tó jáde láyé. Bàbá ò kú sójú ogun o, wọ́n fọ́ rọrí kú sínú ilé nínú yàrá tí mo jókòó sí, ibẹ̀ ni wọ́n fọ́ rọrí sí. Ojú orí wọn ń bẹ ńbì, yàrá aṣọ agbára wọn ń bẹ ńbẹ̀, yàrá Ṣàngó ńlọ́tẹ̀nu. Bàbá jagun mọ́nigbàgbé ní 1840 tó jẹ́ ogun Fúlàní, wọ́n sì fọwọ́ rọrí kú ní 1850. À ń gbọ́ Bákíẹ̀lé Mọ̀míúra Grammar School, à ń gbé Lágbèlú Grammar School, à ń gbọ́ Alẹ́sìnlọ́yẹ̀ Market, à ń gbé Bọ́láìgì Market. Bọ́láìgì àwa máa sọmọ Ìbàdàn, ọmọ Ẹ̀sà Òkè. Kí wọ́n tiẹ̀ wá owó kọ mákẹ́ẹ̀tì kan kí wọ́n fi sọ́kọ̀ dẹ́n lọ, tàbó kọ iléèwé kan wọ́n fi sọ́kọ̀ dẹ́n lọ, tàbó kọ local government kan wọ́n fi sọ́kọ̀ dẹ́n lọ, kí ọjẹ́ mọ́nigbàgbé wọn ò ṣe bẹ́ẹ̀. À ń rawọ́ ẹ̀bẹ̀, àfàsìkò yìí rawọ́ ẹ̀bẹ̀ síjọba kí wọ́n dákun wọ́n gbọ́rọ̀ wa rò.